Sunday Igboho is now live in Ojaode in Ogun State as requested by the Ogun State Governor, Dapo Abiodun. He is about to go into the forest to chase Fulani Herdsmen involved in kidnapping out of the state. Yorubas refer to him as Akoni Oodua. The people of Ogun State gave him a warm welcome. Sunday Igboho is a true Yoruba son, fighting only for the welfare of the Yoruba people. He said he will make sure there is no place for Fulani kidnappers in the state. A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé. Lẹ́nìí ìlú Abẹ́òkúta la wà pẹ̀lú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Wọ́n tún ti gbé bọ́n ṣe ń ṣe dé o. Gẹ́gẹ́ bí ìlérí tán ṣe pé gbogbo àwọn Fúlàní ajínigbé pátá làwọn máa lé kúrò nílẹ̀ Yorùbá. Lẹ́nìí báyìí ìlú Abẹ́òkúta la wà. Tí wọ́n dẹ̀ ti pinnu láti lé gbogbo Fúlàní ajínigbé pátápátá kúrò ní ìlú Abẹ́òkúta. Ní báyìí a fẹ́ gbéra láti máa lọ báyìí, ẹ máa bá wa ká lọ. Tí wọ́n ń da àwọn fámìlì ohun tá a wá bí fún lónìí ohun tá a wá bí fún lónìí wọ́n ń da àwọn fámìlì wa láwọn wọ́n ń jí àwọn èèyàn wa gbé wọ́n ń kidnapu àwọn àti wa wọ́n ń dúpọ̀ wọ́n ń rèpù wọn wọ́n ń ṣe yàmàyàmà pẹ̀lú wọn. Ìjọba ìpínlẹ̀ Ògùn dẹ̀ sọ pé òun ò fara mọ́ wọn torí pé àwọn ará ìpínlẹ̀ Ògùn lòun jẹ gómìnà lé lórí. So gbogbo ọmọ Yorùbá àtọ́gbà ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ò fara mọ́ kí Fúlàní máa jí wa gbé wọ́n máa jẹ oko wa kọ́ máa dà wá láàmú. Ìdí nìyí tá a fi wá sí ìpínlẹ̀ Ògùn lénìí. So gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn níbi tí ọjà ọ̀dẹ̀ láwà yìí àbí bẹ́ẹ̀ kọ́ aláwọ̀ ní jẹ́ kí ọjà ọ̀dẹ̀ bàjẹ́ aláwọ̀ ní ba ìlú ọjà ọ̀dẹ̀ jẹ́ tí ó wá rí bẹ́ẹ̀ a fẹ́ wọnú igbó ìbù àlùwá yìí láti lọ pàdé àwọn Fúlàní tí wọ́n ń gbé ọgbẹ́ bóyá àwọn alágbèlè Yorùbá ní o tí Fúlàní ní o àwọn alágbèlè Yorùbá ní o Yorùbá ní o èmi là ń mọ̀ òní ìbẹ̀rẹ̀ àwọn òní balẹ̀ Yorùbá jẹ́ àwọn òní balẹ̀ Yorùbá jẹ́ àwọn òní balẹ̀ Yorùbá jẹ́. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn olóṣèlú wa ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn olóṣèlú ìlú kan wọ́n lè máa lo ọgbọ́n àwọn olóṣèlú láti tó bá wà dá ṣọ́ra fún wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn abẹ́ ìfẹ́ wọn. Àfẹ́ Fúlàní ajínigbé wọn lórí ilẹ̀ bàbá wọn. Àbí bẹ́ẹ̀ kọ́ ó ti tó gẹ́ ẹ̀nọ́bùsẹ̀ náà. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn, mo kí gbogbo ọmọ ọjà ọ̀dàn, Ọlọ́run ní jẹ́ kí lóyún ọba jẹ́. Orúkọ tèmi ní Sunday Adéyẹmọ, tí gbogbo ẹ̀yìn mọ̀ sí Sunday Igboho. From Fulani kidnapping, Fulani Herdsmen, and with the law for all the Fulani kidnapping and herdsmen in our land. This is our land, this is our nation, this is Yoruba nation. And with the law, we don't want any Fulani herdsmen. Thank you so much. By the grace of God, we are moving to Igboho now to face all the Fulani Herdsmen, to steer all of them away. We don't want them in our land again. So much, God bless you. I don't
Nation now! Yoruba Nation now! A very good afternoon and welcome again. Taban sọ fún yín pé ìyà ń jẹ ọmọ Yorùbá lọ́tùn lósì. I hope you can see the damage that Nigeria has done in the last 60 years. 60 years of failure. Ẹ wo títì bó ṣe rí. Sharia tó ń jẹ àwọn ọmọ káàárọ̀ oòjíire. So when we tell you that Nigeria is not working, a lot of you does not understand what it means. Ẹ wo títì nísìn, I'm shocked pé ẹlòmíì inú yín tó filé sílẹ̀ for the last 60 years, 40 years, 30 years. This is the damage that has been done to our people, and you can see the people are very excited. You know, they want something different. You know, they want a new hope, not the hope that has been given to them for the last how many years. But yet, at the end of the day, you know, ṣé títí bá dá nísìn, ṣé ọ̀kadà ló yẹ káwọn èèyàn máa gun kiri? But at the end of the day, you know, this is not about politics. This is not about election. Election ni hold ní ìlú yìí ní 2023 láṣẹ Èdùmàrè. A sọ fún yín pé a ní ṣe election. Lẹ́rìí gbogbo àwọn tí tàwa báyìí, à ń sọ fún wọn pé a nífẹ̀ẹ́ wọn la ṣe wá sọ fún wọn pé a ní ṣe election ní 2023. Enough is enough. Let's quickly get, you know, some of the àwọn tó wà ládùúgbò. Ẹ má bínú màmá wa. Ẹ bá wa sọ àdúgbò bíi tí a wà. Nísùúrù mo fẹ́ get information tó wà very very vital torí àwọn tó ń wò wá ní gbogbo àgbáyé ni. Ẹ sọ ìlú tí a wà báyìí tí a ti ń bá yín sọ̀rọ̀. Ọjọ́ ọ̀dàn. A tó ọdún mélòó nísìn tí títì ti rí bó ṣe rí? Ó ti lọ sí ọdún kẹsàn-án. A tó bí ọdún méjìlá. Ṣé òṣèlú ò wá síbí báyìí ni láti sọ fún yín pé wọ́n máa tún títì ṣe ni àbí báwo? Wọ́n sọ bàtí wọ́n ṣe ni. Ẹja mú yẹn bẹ́ẹ̀ nítorí n tó gbé wa débi báyìí Fúlàní ń pa wá wọ̀ jẹ́ lọ sóko. Ta ló mọ̀ bóyá Fúlàní ń pa wá ṣé rọ́lá ń pa ni àbí Fúlàní ń pa wá lóòótọ́? Wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. So ta bá ń sọ fún àwọn tó wà lókè òkun àtàwọn tó wà ní gbogbo àgbáyé pé ọmọ káàárọ̀ oòjíire tó ń pè ní adúláwọ̀ ǹjẹ́ a rí adú yẹn báyìí nísìnyí? So tí bá wá ń béèrè lọ́wọ́ yín nísìnyí iṣẹ́ wo lẹ̀yin kọ́ nítorí pé gbogbo àbá mi mọ̀ pé ẹ máa níṣẹ́ kan tẹ́ ẹ kọ́ iṣẹ́ wo lẹ kọ́ nísìnyí? Àgbẹ̀. So nísìnyí ṣé bí tẹ bá béèrè lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó àgbẹ̀ ló lówó jù lágbàáyé. Àgbẹ̀ ló lówó jù lágbàáyé. But in tó ń ṣẹlẹ̀ ni pé àwọn tó ń jẹjẹ gúrú jẹrá wọ́n fẹ́ kẹ́ wà lábẹ́ wọn. Kẹ́ máa ṣe ránkà dédé kọ́ wá sí bíbáyìí nísìn kí Tinubu wá sí bíbáyìí nísìn kó da 10 million sí bíbáyìí nísìn kí wàhálà dé. So in táwọn sọ fún yín nísìn ni pé gbogbo yín náà kò ń ṣẹṣẹ tiwa nìkan àwa ti ń pariwo pé àṣẹ election 2023 ìtorí pé Fúlàní tó ń pa wá ìjọba mọ̀ sí Fúlàní tó ń pa wá tó jẹ́ kẹ́ lọ sóko tó tún wá ń bá wa sùn ìwòyí